kágbó ó dẹrùn àmúso àgùntàn tó bá wọlé tí kò kágbó ó dẹrùn àmúṣẹléyà. Èyí ló mú kẹ́mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Akérèmàdé Deborah Adérunkẹ́ tí ẹ mọ̀ sí Bíbíire kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi pàápàá. Iṣẹ́ ìkíni àti ìdáhùn ní ilẹ̀ Yorùbá. Wọ́n máa ń kí onídìrí wípé ojúgbòrò o yóò sì dá wọn lóhùn pé Iyèmọ̀jà á gbè ọ́. Wọ́n máa ń kí amọ̀kòkò pé àmọ̀yè o yóò sì dá wọn lóhùn pé àṣẹ o. Wọ́n máa kí àtìpó pé oko àrẹ̀ tó o yóò sì dá wọn lóhùn pé àṣẹ o. Wọ́n máa kí babaláwo pé àbọ̀ ọ̀run bọṣẹ́ o yóò sì dá wọn lóhùn pé àbọ̀ oyè bọ́ ṣiṣẹ́. Ẹ̀yin èèyàn mi, a ò rọ́jọ́ mùsùlùkù ní ọjọ́ tòní. A tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀, àlọ́ ní lọ àbọ̀ ní bọ̀. Ìpàdé wa bí oyin o.